Láya ò jẹ̀bi aya yín ni ẹ kìlọ̀ fún. Adóniláyà ò jẹ̀bi aya yín ni ẹ kìlọ̀ fún. What a proverb. Ṣé ẹ rí proverb yìí? Òun ló jẹ́ kí ọmọ àlè pọ̀ everywhere. Òun ló jẹ́ kí ọmọ àlè pọ̀ everywhere. Ọ̀tá ni ọkùnrin lọ̀tá ọkùnrin. Ṣé obìnrin ló ń dóra rẹ̀ tó fi ń doyún? Ṣé obìnrin ló ń dóra rẹ̀ doyún? Obìnrin ló ń dóra rẹ̀ doyún. Ìwọ ọkùnrin tó mọ̀ pé obìnrin yìí ó lé ọkọ ló wà, tó yẹ kó assist ẹ̀ legally, kó assist ẹ̀ fisabilillah, kó assist ẹ̀ nítorí t'Ọlọ́run. Tó bá fẹ́ assist obìnrin yẹn kọ́ ni wàá assist, ọkọ ni wàá assist. Àmọ́ ẹ wá lọ mọ assist obìnrin, ẹ wá fi star, ẹ fi gbàyàwó ìyàwó, ẹ mọ dóyàwó ìyàwó mọ́nú ilé ọkọ rẹ̀. Ẹ wá ní aya yín lẹ kìlọ̀ fún. Ṣé kò yẹ kẹ́ ti change owó yẹn? Àní ẹ change owó yẹn kẹ́ ẹ lè bá aráyé gbé. Ẹ change owó yẹn kí wọ́n má da lúrú papọ̀ mọ́ ṣàpà fún yín. Kí wọ́n má jẹ́ yes. Ẹ change owó yẹn. Owó yẹn ó jẹ́ kí ọkùnrin wà comfortable láti mọ dóyàwó ìyàwó jù. Ó jẹ́ kí ọkùnrin wà comfortable láti máa dóyàwó ìyàwó. Owó yìí wà lára àwọn tó ń kó bá àwọn obìnrin yín. Àwọn òwe yìí ó wà lára tí àwọn obìnrin yín fi wà vulnerable. Because ọkùnrin ó wò pé obìnrin náà ni wọ́n padà blame. Aya yín ni ẹ kìlọ̀ fún. Ìwọ ọkùnrin kan ni ẹ́, o sì donate ọmọ sí almost 7 houses. Ìyàwó o sì donate ọmọ fún wọn bẹ́ẹ̀. Obìnrin mi lẹ wá fẹ́ bá wí lórí ọ̀rọ̀ yìí. Irú ọkùnrin báyìí sí kò yẹ kẹ́ ẹ sómú ni. Ẹ sómú pẹ̀lú òwe tuntun. Ẹ caution ọkùnrin lórí òwe tuntun. Láti rí ọkùnrin kó assist èèyàn like truthfully, láì ṣe pé bóyá ó fẹ́ fi nǹkan sínú nǹkan, ilẹ̀ ó rẹ̀ láti rí àárín jìnnà dáadáa. Very few. Tá bá ní ká kó 100 kalẹ̀ lẹ̀, bóyá la máa rí ọkùnrin méjì pé okay, ọkọ rẹ̀ ò ṣe dáadáa, jẹ́ assist ọkọ ẹ̀. Ẹ mọ̀ assistant tíyàwó fi fọkọ kalẹ̀ lẹ̀. Nílẹ̀ Yorùbá nìkan ni mo ti rí tí obìnrin tó ní ọkọ ńlé tó mọ̀ sòde, tí ọkọ gbàgbó pé ẹgbẹ́ báyìí, ọkọ pẹ̀gbẹ́ pàgbó, ó pè cycle tiẹ̀, àlè náà sì pè cycle tiẹ̀, ó wà mọ̀ tákà, ọkọ àtàlè ó wà mọ̀ tákà nílẹ̀ Yorùbá. Yes, nílẹ̀ Yorùbá. Ṣé ẹ̀ pàwọ̀ gbélẹ̀ Yorùbá bẹ́ẹ̀ á lọ ṣe nǹkan, a sì rí oríṣiríṣi nǹkan. Nílẹ̀ Yorùbá ẹ wá ń sọ wípé nígbà tí ìwọ ọkọ bá ti la ojú kalẹ̀ lẹ̀, tí ìwọ ti mọ àlè ìyàwó rẹ̀, kí ló expect? Definitely wọ́n gbọ́mọ àlè wá fún ẹ náà. Ẹ wá sọ pé fear women. Ṣé women ló yẹ kẹ́ fear àbí kẹ́ fear ara yín? Ọkùnrin ní ọ̀tọ̀ ọkùnrin. Ẹ lọ change òwe yẹn. Bí ẹ bá change òwe yẹn, ilé ayé ò tún rọrùn jù báyìí lọ. Because àwọn obìnrin tí ní aya yín lẹ kìlọ̀ fún yẹn, they are powerless. They are powerless when it comes to the issue of men. They are powerless. Mo fẹ́ kẹ́ ẹ rí from another dimension. Mi ò fẹ́ kẹ́ ẹ rí reason pẹ̀lú nǹkan tí mò ń sọ. Ọkùnrin lọ̀tá ọkùnrin. Ẹ̀yin imagine a married woman, dẹ̀kẹ́rẹ́ ló máa fi ríṣẹ́. Ẹ dẹ̀ mọ̀ pé ó nídìí iṣẹ́ yìí. Kí married woman lọ sílé ìjọba àti kó lóun wáṣẹ́, dẹ̀kẹ́rẹ́ ló máa fi ríṣẹ́. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé èèyàn tó jẹ́ pé wọ́n lè jẹ́ṣẹ́ ẹ̀ ní wọ́n fún níṣẹ́. Bẹ́ẹ̀ tó bá ti rí pé obìnrin tí wọ́n lè jẹ́ṣẹ́ ẹ̀, wọn ò ní fún níṣẹ́. Obìnrin yẹn dẹ̀ ní ọmọ, ó dẹ̀ ní ọkọ, bóyá ọkọ yẹn at that particular time, bóyá kò tiẹ̀ ní iṣẹ́ lọ́wọ́. Ẹ wá ní ọkùnrin ṣọ̀tọ̀ ọkùnrin. Tí ẹ bá take obìnrin pé yes, obìnrin yìí, ẹ jẹ́ kí n assist ẹ̀. Kò wá ṣe pé obìnrin lẹ máa assist, ọkọ lẹ máa fún ní assistant yẹn, kí ọkọ máa show kó máa show fún family ẹ̀ pé òun is still a man. But ìwọ ló fún ní assistant yẹn nítorí t'Ọlọ́run, torí tí fẹ́ sí fisabilillah. Pé ẹ ní ṣe yẹn, àwọn obìnrin yẹn lẹ máa fún lówó. Kí wá ní target yín tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ yẹn? Ẹ ṣe target yẹn torí pé ẹ fẹ́ lé obìnrin yẹn pátápátá nílé ọkọ rẹ̀. Ẹ dẹ̀ ti successfully ẹ ti ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin tẹ́ rí obìnrin yẹn lé, ẹ ti donate ọmọ káàkiri every household. Táwa ló yẹ ká so mú tó bá ṣe ọkùnrin. Tí ọkùnrin bá dúndùn pé eléyìí má jẹ́ kí n ta sí ìyàwó lágbájá, má jẹ́ kí n ṣe báyìí sí ìyàwó lágbájá. Yes, àwọn obìnrin yẹn wọ́n dílé wọn mú. Kò ní dàbí ẹni pé divorce every time. Tí obìnrin bá ti rí pé ibi tó ń lọ, òun níbi kan fẹ̀yìntì níbi níta, ó máa ṣe yàmàyàmá tó máa fi lé tí ó fi máa dá marriage yẹn rú ni. Ìwọ ló rí ọkùnrin yìí, ìwọ ló mọ size ẹ̀ kó tó fẹ́.
túláàsì ni kó dúró tì í pẹ̀lú bẹ́ẹ̀ yẹn kẹ́dẹ̀ mọ́ gbàdúrà kẹ́ mọ́ ṣiṣẹ́ kárakára tí Ọlọ́run fi gbàdúrà yín. Àmọ́ bẹ́ẹ̀ nítorí àwọn bàbá aláyé yìí tí wọ́n ṣe support ìkà yìí kò ní jẹ́ káwọn obìnrin olójú kòkòrò yìí náà kójú wọn tún jókòó síbì kan. Ẹ jẹ́ ká change òwe yẹn sí ṣé ẹ̀ ń gbọ́ mi ẹ̀yin tèmi? Àní kí n tó sọ òwe tá change ẹ̀ sí. Wọ́n ní kẹ́ ẹ lọ sí ọ̀dọ̀ Lágídígbò àbí lórúkọ ọ̀dọ̀ bàbá Hamzat ìyẹn Alhaji Hamzat ní TV station wọ̀nyẹn. Wọ́n ní kẹ́ ẹ lọ bẹ̀ unfinished cases of DNA kó ní kálukú wá mọ́. Yes, so many cases. Obìnrin kan ké jáde ó ní gbogbo ọmọ Ìbàdàn ní kẹ́ ẹ ṣe DNA fún o. Gbogbo ọmọ Ìbàdàn ní ọmọ àlè. Obìnrin kan sọ bẹ́ẹ̀, obìnrin kan bóyá ẹ̀yin náà gbọ́njọ́ wo obìnrin kan sọ bẹ́ẹ̀. Ó ní nítorí pé ni ẹ lọ sí ọ̀dọ̀ Lágídígbò. Ṣé Lágídígbò lórúkọ station wọ̀nyẹn? I don't know. Pé kẹ́ ẹ lọ síbẹ̀. Kẹ́ ẹ gbọ́ oríṣiríṣi cases. So òwe yẹn wrong. Òun ló fà á tó fi rí bẹ́ẹ̀. Torí àwọn ọkùnrin tẹ́ ẹ̀ rí bí blame yẹn. Wọ́n sápamọ́ sí abẹ́ òwe ìranù yẹn. Wọ́n sápamọ́ sí abẹ́ rẹ̀. Ọkùnrin kan ó sì ń destroy ilé almost 20 houses. Ọkùnrin ọyọ kan. Is that fair? It's not fair. Òwe yẹn máa lọ báyìí. Adóniláyà jẹ̀bi. Adóniláyà jẹ̀bi. Ó jẹ̀bi ayé, ó jẹ̀bi ọ̀run. Ẹ̀yin obìnrin, ẹ padà wá fi kábàámọ̀ bọ ẹnu. Ẹ kó gbogbo wọn tán àtọkùnrin àtobìnrin. Àmì náà di òwe ó lè sàǹbà kan létí ẹ̀. Bẹ̀bẹ̀ ṣó ń bí wọn náà mo fún ẹ ní homework. Ẹ kó ọkùnrin àtobìnrin papọ̀ nínú ọ̀rọ̀ yìí. Ẹ kó obìnrin àtọkùnrin papọ̀. So gbogbo ọkùnrin tó bá sọ fún mi pé Adóniláyà jẹ̀bi, Adóniláyà ò jẹ̀bi, ìyàwó yín lẹ kìlọ̀ fún. Èmi máa ń wo orí àwọn ọkùnrin bẹ́ẹ̀ pé àwọn ni wọ́n ń dóyàwó ìyàwó. Because òwe yẹn wrong pátápátá. Òwe yẹn ó wrong. Obìnrin kọ́ ló ń dóra rẹ̀ dóyún. Obìnrin versus obìnrin ò lè dóra rẹ̀, wọn ò lè dóra wọn dóyún. Obìnrin àti ọkùnrin náà ló máa dóbìnrin dóyún. Ó dẹ̀ mọ̀ pé ilé ọkọ ló wà. Ó mọ̀ pé ilé ọkọ ló wà. Why tó fi máa súnmọ́ at the first instance tó fi máa dóyún? Why? Ẹ wá sọ wípé Adóniláyà ò jẹ̀bi aya yín lẹ kìlọ̀ fún. Like seriously? Ṣé obìnrin tí ọkọ ti filẹ̀ láti bí 3 years ago tó tún rán? Ṣé obìnrin tó yẹ pé wọ́n ti pati for how many years tó wọ́ tó mọ̀ pé ó ti marry tó wá fẹ́ ó wá kẹnu sí ó wá rò pé irú obìnrin bẹ́ẹ̀ kò ní. Yes, it takes special grace of God láti rí irú obìnrin yẹn pé ọkọ ti pati ọkùnrin kan wá súnmọ́ pẹ̀lú ìfẹ́ ẹ wá ní kò ní gbà. Like seriously? Àní òwe yẹn lẹ fi kú bára yín òwe yẹn ẹ change òwe yẹn.